yìí nítorí pé àkíyèsí pàtàkì ni, ìkìlọ̀ pàtàkì dẹ̀ ni. Tí n bá play fídíò yìí tán, mo máa sọ̀rọ̀ kékeré lé lórí kó tó di pé a bọ́ sí orí ètò ohun tó gbé wa jáde lónìí. Ẹ ṣé o ẹ̀yin ọmọ aládé bí ẹ ṣe bá mi pín ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ já sáré gbọ́ ìkéde náà, ẹ já sáré gbọ́ pápápá ká lè ráyè sọ̀rọ̀ lé lórí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀kan sí o, gbogbo àwọn tó ń ta báńgà tí patrol vehicle bá kọjá níwájú yín tá bá rí pé ẹ tò báńgà jọ ní títà, a máa kó adẹ̀ máa gbé yín. Ẹni tó yin báńgà tá bá mú a mú wa lọ síbi tó ti ra báńgà, a máa gbé. Torí kò sí ìyàtọ̀ nínú ìró báńgà àti ìró ìbọn. Ní ọdún tó kọjá, ohun tí wọ́n ṣe nìyẹn táwọn èèyàn sì rò wípé bóyá báńgà ni, ṣùgbọ́n tó ti ṣe kí ni o, tó ti látẹlẹ́mì lọ ní Olúwo. Ẹ jọ̀ọ́, à ń bẹ̀ wá, à ń rọ̀ wá, àwa là ń bẹ̀ yín sìn yìí o. Tẹ́ bá lọ ṣe nǹkan tó lòdì, tá a bá mú yín, tẹ́ bá bẹ̀bẹ̀ ńgbà náà, àní bẹ̀bẹ̀ o. Ọlọ́run á gbọ́ tiwa. Ẹ̀yin èèyàn mi, ìkéde tí ìjọba Nàìjíríà ò sanwó fún mi òun ni mo ṣe, ṣùgbọ́n ohun tó jẹ́ kí fídíò yìí kàn mí tó jẹ́ sáré lò ó ni wípé ẹ̀yin èèyàn wa nílé, ẹ̀yin lọ̀rọ̀ yín kàn mí gbọ̀ngbọ̀n tí mo fi ráyè lo fídíò tí mo lò yìí. Ó ti yé yín, kì í ṣe pé bá wọ́n sẹ́ǹdì ẹ̀ pé kí n bá wọn polówó ẹ̀. Ìdí tí mo dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ náà ni wípé ẹ̀yin èèyàn wa, ṣẹ́yìn náà mọ̀ pé à ń jà fún yín nítorí pé àánú yín ń ṣe wá. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń là kọjá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń kọ wá lóminú, ó dẹ̀ ń gbòmìjẹ lójú wa. Òun làwa yìí fi dúró ní ìdúró wípé a ò ní padà sẹ́yìn bí kò ṣe wípé ariwo Oòduà Nation wa la máa pa lọ. Òjò ń rọ̀ ni, iná ń jó ni, a ó máa tẹ̀síwájú nítorí pé a rí àwọn ìṣòro tẹ́ ẹ̀ ń là kọjá. Now padà wá sórí fídíò tí mo play yìí, ẹ̀yin èèyàn wa, bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe gbà nìyẹn o. Ẹ rí pé DPO ọlọ́pàá police station kan nílẹ̀ Yorùbá ló jáde, ó dà pé Lagos State náà ni ló ṣe òfin yẹn. Ẹ má wá wò pé bá Lagos State àbí Ogun State nìkan o, gbogbo ilẹ̀ kóòtù òjìrè wọ́n ṣe ìpàdé yẹn ni o, pé anywhere tó bá ti gbọ́ pé àwọn èèyàn lu báńgà àbò kó báńgà síta òun tà á, wọ́n á arrest ìwọ tó lu báńgà, wọ́n á arrest ìwọ tó kó báńgà síta tó pàtẹ́ síta, wọ́n máa kó gbogbo yín sí àtìmọ́. Now tẹ́ bá wà ní àtìmọ́ yẹn, ṣe mọ̀ pé wọ́n tún lè múnú yín láti fi replace ọmọ bàbá olówó tó pààyàn ṣùgbọ́n tí ìyẹn sá lọ, tí wọ́n wò pé ó dáa, ẹ ti bá wọn wá padà rí mú, ẹ bá wa wẹ́ni tó jọ kẹ́ bá fi replace ẹ̀. Nínú ẹ̀yin tó bá kó yìí náà lẹ máa forí fá gbogbo kinní wọ̀nyí o. Mò ń sọ kẹ́ ẹ bá lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣọ́ra ṣe, kẹ́ má lu báńgà, because ẹ jẹun kánú tẹ́lẹ̀, ẹ tí ìrò oúnjẹ gidi jẹ, ẹ rówó fi ro oúnjẹ, wọ́n tún máa mú yín, wọ́n tún mú yín sí àhámọ́ láti pé kí ìyà máa jẹ yín. Tẹ́ ẹ bá ṣọ́ra ibẹ̀ lẹ ti máa ṣọdún. Tẹ́ ẹ bá ṣọ́ra ẹ tún lè kú sọ́gbà ẹ̀wọ̀n yẹn, because ọgbà ẹ̀wọ̀n Nàìjíríà kò dàgbà tó pé wọ́n jùyàn sínú ṣáláńgá ni, ṣáláńgá tí ìgbẹ́ wà. So kẹ́ ẹ bá lè mọ̀, so òun ni mo ṣe sáré lo fídíò yẹn fún yín. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lẹ́ni o, ètò yẹn kọ́ ló gbé mi jáde bẹ̀, mo ní kí n ṣe ìkéde yìí fún yín. Bí orílẹ̀-èdè yín Nàìjíríà ṣe gbà nìyẹn, ìwọ tó ń pera ẹ̀ ní wọ́n Nàìjíríà, gbogbo nǹkan ni wọ́n fi ní yín lára. Ọdún déèsì ẹ̀ lè nígbà táwa wà kékeré, tó bá ti di kíní báńgà wa ilé tí wọ́n máa ń bó ìṣáná sí lórí yẹn, òun làwa máa ń ṣe lákùrẹ́. Tá bá ti bó ìṣáná mọ́mì wa máa kó àti irú mi ìṣáná yẹn mo ti máa dọ́gbọ́n ẹ̀ díẹ̀ tó bá rà báyìí máa ti yọ díẹ̀ ńbẹ̀, máa yọ pamọ́ torí mo ti mọ̀ pé ọdún tí bá ti wà ní November ni mo ti máa ń ṣe kinní yẹn. Màá ti máa yọ ìṣáná yẹn, màá ti máa yọ díẹ̀ pamọ́, because àwọn ò mọ̀ pé ká mówó ká lọ ra àṣáná àbí ká lọ ṣe báyìí. Ṣùgbọ́n àwa máa dọ́gbọ́n, tó bá ti rí àṣáná wọlé, àwa máa kó ìṣáná yẹn díẹ̀ tó fi máa pọ̀ dáadáa. Àtàwọn ọ̀rẹ́ wa àwa dàpọ̀, àwa bẹ̀rẹ̀ sí àwa jókòó, àwa bu sínú nylon. So àwa lọ wá spoke kẹ̀kẹ́, òun la máa rọra rọ, tá máa fi kinní sí.
so ìyẹn la máa bó tó bá ti di pé ọdún a máa kóra wa jọ ọlọ́pàá kò lè mú wa ọdún lóde tá ń yọ gbò ọdún lóde tá ń yọ gbò àwọn ọlọ́pàá máa kọjá everything nígbà tí ò tí ì sí jínigbé ni o tí ò tí ì sí ìnilára tí àwọn Fúlàní kó bá yín yìí o àtàwọn ọba wa kankan kọ́lọ́ lódùmarè kó bá ṣàforíjì fáwọn ọba yìí so kẹ́lẹ́ mọ̀ pé a máa ń free láti ṣọdún a free láti ṣọdún tá a máa lu póòpóò kiri gbogbo ibi a máa kóra wa jọ àtẹ̀yí tó wọṣọ́nú wa àtẹ̀yí tó pé ó ṣe jẹyán tán tó pé ikùn ẹ̀ máa bẹ̀rẹ̀ àràrà báyìí ni a máa ń kóra wa kiri ni èmi ìpátá nìkan ló máa wà nídìí wa tá a máa pariwo ọdún lóde tá ń yọ ọlọ́pàá kò lè mú wa ọdún lóde tá ń yọ pa kò lè mú wa ọdún lóde tá a máa yin póòpóò kiri ṣùgbọ́n lẹ́nìí sìn ọlọ́pàá yìí jáde ó ní ìwọ tó bá lu póòpóò ó ní à ń bẹ̀ yín sìn yín o ó ní ṣùgbọ́n tá a bá mú yín tẹ́ bá bẹ̀bẹ̀ àwọn ò ní gbẹ́bẹ̀ yín ó ti yé yín bẹ́yẹn tó má dẹ̀ kó yín bẹ́yẹn lára yín tó kó yẹn náà máa fi replace àwọn ọmọ bàbá olówó tí wọ́n ti mú tẹ́lẹ̀ sínú ẹ̀wọ̀n inú yín náà ti máa kó nínú yín náà ti máa pa fún bàbá olówó nínú yín náà ti máa sọ ikọ́ ẹ̀yin náà ṣàmú oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ mú oríṣiríṣi tó ṣẹlẹ̀ bí ká kó tẹ́ ẹ̀ ká ní mọ́ṣúárì ń bẹ àbẹ́ẹ̀rí fídíò kan tó ń go viral ń sìn ó kọ́ hòtẹ́ẹ̀lì ó dẹ̀ ní mọ́ṣúárì ń bẹ ó tún ní crocodile tó ń fìdí àwọn eegun èèyàn tó bá ti kù a máa fi fìdí crocodile yẹn ṣé gbogbo ẹ̀ lẹ́rí ẹ ṣáà mọ̀ pé àwọn olówó wọ̀nyí àwọn politician wọ̀nyí gbogbo wọn náà ló ń lo èèyàn abẹ̀mí láti fi ṣètùtù gbogbo nǹkan tó ń ṣe kò sí inú wọn tó lè jáde tó lè sọ pé òun ò pààyàn rí so òun ni mo ṣe jáde ń sìn láti sọ fún ẹ̀yin èèyàn wa ẹ lè máa jẹ gbogbo ìyà tó wà ní Nàìjíríà kẹ́ máa manage kó tó wá jẹ́ pé òpó ọ̀nà tó máa mú yín tó tó máa fi yín sí àtìmọ́tẹ́ẹ̀tù lọ máa jìyà níbẹ̀ so fúdí èyí mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ dákun ẹ dábọ̀ Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wà ní UK ẹ mọ̀ bí rocket àti banga bí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú yìí láti October ni wọ́n ti máa ń yin banga nílùú tí mo wà yìí October not in yìn because kò sí wọn face anything insecurity everything wà okay lọ́dọ̀ wọn bí so bí Nàìjíríà ṣe gbà nìyẹn o ìnira fún gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ni ẹ fẹ́ ṣọdún ìnira ni ẹ ṣọdún ìnira ni so kẹ́ bá lè mọ̀ òun dẹ̀rẹ̀ ń sìn àwọn tó fẹ́ lọlé lọ́ṣọdún gan èyí tó dìídì wá láti òkè òkun lọlé inú fo àyàfo ni ó kọ̀ gbà fọlọ́run náà pé ibi tó ti bí òun nìyẹn tóun bá kú síbò ó tẹ̀ ọ́ lọ́rùn so kẹ́ bá lè mọ ìgbésí ayé tẹ̀ ń lò òun làwa yìí dẹ̀ ṣe ń pariwo pé tá a bá gba Oòduà nation wa ọkàn yín máa balẹ̀ gbogbo pé ẹ má yín pòpò ẹ má kò ní sí yẹn because insecurity a máa ba yí ẹ̀jẹ̀ pátápátá tí ò ní sí mọ́ so tá a fi ń pariwo fún yín nìyẹn àwọn èèyàn ò lè lọ lé lọ́ṣọdún níbi tí ìjọba Nàìjíríà àwọn Fúlàní níbi tó bá yín dé nìyẹn àtàwọn politician yín níbi tó bá wa dé nìyẹn àwọn èèyàn ò lè lọ lé lọ́ṣọdún àwọn tó tún lọ lé síbẹ̀ wọn ò lè dunnú pé wọ́n yin banga wọ́n yin rocket tó jẹ́ banga tó fi máa ṣe happy new year nǹkan kan àti December àti October náà ti ń lù bíbà so fúdí èyí ara àwọn evidence tá à ń mú wá fún yín láti sọ fún yín pé Nàìjíríà ò kì í ṣara ẹ̀ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa ó sowọ́pọ̀ ká jọ gba ilé bàbá wa lọ kó nílẹ̀ ó gbalẹ̀ ká padà sílùú wa ní tá a fi ń sọ fún yín nìyẹn ẹ̀yin olóṣèlú tẹ̀dẹ̀ ń takò wá á lè dì yín lọ́wọ́ mú pé kẹ́ má ṣèṣèlú yín nígbà tá a bá gbọ́ Oòduà nation wa so ẹ̀yin èèyàn wa òun ló jẹ́ kí n lo fídíò yẹn o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi má bínú ẹ jẹ́ kí n play fídíò yẹn lẹ́ẹ̀kan sí fáwọn èèyàn wa kí wọ́n lè gbọ́ torí pé ẹlòmíín wà tẹ́kẹ́ ẹ kàn ń sọ̀rọ̀ ní kíní kan kí wọ́n lè gbọ́ ẹ lè máa jẹ gbogbo àwọn ìyà ẹ kó jẹ́ pé rocket banga ló tún máa gbé yín sátìmọ́lé o tẹ́ ẹ tún jìyà àbí ẹlòmíín gàtọ̀ ẹ̀ tún kú sẹ́wọ̀n yẹn ẹni tí ò jẹun kánú tẹ́lẹ̀ tó tún fi sínú apolo so ẹ jọ̀ọ́ o. ẹ̀kan sí o gbogbo àwọn tó ń ta banga tí patrol vehicle bá kọjá níwájú yín tá bá rí pé ẹ̀tọ́ banga jọ ní títà a máa kó adẹ̀ máa gbé yín ẹni tó yin banga tá bá mú wa lọ síbi tó ti ra banga a máa gbé torí kò sí ìyàtọ̀ nínú ìró banga àti ìró ìbọn ní ọdún tó kọjá ohun tí wọ́n ṣe nìyẹn táwọn èèyàn sì rò wípé bóyá banga ni ṣùgbọ́n tó ti ṣe kí ni o tó ti látẹlẹ́mì lọ ní Olúwo
ẹ jọ̀ọ́ à ń bẹ̀ wá à ń rọ̀ wá àwa là ń bẹ̀ yín sí yìí o tẹ́ bá lọ ṣe nǹkan tó lòdì tá a bá mú yín tẹ́ bá bẹ̀bẹ̀ ńgbà náà àní bẹ̀bẹ̀ o Ọlọ́run á gbọ́ tiwa. So ẹ̀yin èèyàn mi kí n tó kúrò lórí ọ̀rọ̀ yìí fún àǹfààní ara yín náà ni o nǹkan tí DPO yìí sọ fún àǹfààní ara yín òun ló sọ o ṣe mọ̀ pé lọ́wọ́ tá a wà báyìí àwọn Fúlàní ń kóra wọn wọlé every blessed day ni mo rí fídíò kan láàárọ̀ báyìí wọ́n ní àwọn kan tún lọ block ojú ọ̀nà pé látàrí pé wọ́n ṣe mọ́tò àbí wọ́n dá wọn dúró wọ́n block ojú àwọn Fúlàní block ojú ọ̀nà ní side Lagos State yẹn ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ní wọ́n block ojú ọ̀nà so fúdí èyí ẹ̀yin èèyàn wa so fúdí èyí ẹ jọ̀ọ́ àwọn guys ẹ lè wà ń bi tẹ́ pé ẹ ń lu gbáǹgà ó yẹ pé ìbọn làwọn yìn tí wọ́n so in tí Nàìjíríà gbà fún wọn Nàìjíríà yín in tó fún yín jẹ nìyẹn ibi tó gbé yín dé nìyẹn ó ti yé so ẹ dẹ̀ gbọ́dọ̀ faramọ́ ẹ má lu pòpò o kẹ́ bá lè fayọ̀ ẹ wò bó jẹ́ lambo àtepo lẹ́ra fi lambo yín kókò náà ń pè bẹ́ẹ̀ kẹ́ fi ra kan epo kẹ́ jẹ́ ẹ mọ̀ pé inú ilé yín lẹ jẹ́ o ẹ dẹ̀ tún sì mọ̀ pé ìrètí sì ń bẹ because àwa tá a dúró yìí ìrètí yẹn òun làwa yìí òun lo Oòduà nation táwa ń pè é fún ní gbogbo ìgbà tá a dẹ̀ ní dákẹ́ so ìrètí yín nìyẹn ìrètí sì ń bẹ pé ó máa dá because tá a bá gba Oòduà nation gbogbo nǹkan tá à ń sọ yìí ó máa dẹ̀rọ̀ so ẹ jọ̀ọ́ ìrètí sì wà fún yín o ẹ má rora yín pin o pé bóyá ẹ fẹ́ lọ pokùnso àbẹ́ fẹ́ lọ para yín àbẹ́ fẹ́ lọ ṣera yín léṣe pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ kàn dìde kájọ fọwọ́sowọ́pọ̀ ni ó ti yé ẹ má lù pòpò fáǹfààní ara yín ni o torí pé àwọn bandit ẹ rántí lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ bí mẹ́ta kò mo play video kan níbi tí ìyá yẹn ti sọ pé ní December yìí pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní attack party ni ṣọ́ọ̀ṣì ni nǹkan kan pé wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀dà ìpọ́n the 2nd of December ni wọ́n ń lọ attack ṣọ́ọ̀ṣì kan tí wọ́n kó gbé àwọn èèyàn bẹ́ẹ̀ lọ láti November náà ti ṣe gbogbo kìnìún wọ̀nyí so fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ agbọ́ràn o ṣẹ̀dẹ̀mọ̀pọ̀ ọlọ́pàá Nàìjíríà wọ́n fi pé bóyá wọ́n kàwé ṣe o pé bá wọ́n lọ sí police academy wọ́n train wọn láwùrọ̀ o ìwà inú wọn ni wọ́n fi ń ṣọlọ́pàá Nàìjíríà o bó ṣe bí mi ṣe ń gbáyàwó ẹ̀ lẹ́sẹ̀ lẹ́nu bó ṣe ń ṣe níta gbangba nìyẹn nínú police uniform tó kó sọ́run o ìwà wọn ni wọ́n fi ń ṣọlọ́pàá o kì í ṣe nǹkan tó kọ́ o so mo tún fẹ́ tẹ̀yìn mọ́ yín létí ẹni ọlọ́pàá tó bá mú yẹn má gbà pé báyìí nǹkan tó lọ kọ́ ní school bó ṣe train wọn èèwọ̀ òfin Nàìjíríà báyìí ló fẹ́ lò lẹ́yìn lórí kò sí tó jọ o bó ṣe ń búlì ìyàwó ẹ̀ nulẹ̀ tó ń la nǹkan ọmọ lórí tó ń ṣe everything ló máa ṣe fẹ́yìn o ó máa harass yín tó máa molest yín tó máa ṣe yín bálabàlá ni o because ọpọlọ wọn gan ti kú fúyà ṣe pé àwọn ẹ bá lọ wo bàtà ẹsẹ̀ wọn ó jẹ kúmbà ibi gangan tó ti sọ pé tó sọ di police station wọn náà ẹ lọ wo bẹ̀ bó ṣe rí kò ju ibi tó dàbí ìgbà tó pé ibi tó ti ń po sìmẹ́ǹtì tó ti ń gé blọọkù ni bó ṣe rí so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká wà careful ọba mi Èdùmàrè adúró ti gbogbo wa ẹ̀yin yẹn wa ó yá ẹ jẹ́ kí n bọ́ sí ojú agbami ètò ní ìtọ́jú ọ̀tòní ohun tó dìde gbé wa jáde òun ni mo fẹ́ bẹnu lé yìí ṣùgbọ́n kí n tó bẹnu lé ẹ̀yin yan mi ẹ tún bá mi máa share ètò yìí torí ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ohun tó lágbára díẹ̀ ni ohun tó lágbára díẹ̀ ni ohun tó lágbára díẹ̀ ni ẹ bá mi máa share ètò yìí ẹ bá máa gbọ́wọ́lé share button yẹn ẹ bá máa gbọ́wọ́lé share button yẹn jẹ́ sáré share mi mo padà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar, subscribe, sharp.